àwọn kábíyèsí wa ọ̀nìrìsà kábíyèsí o Ọọ̀ni tilé Ifẹ̀ àti Aláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí o wọ́n ní àwọn méjèèjì wọ́n ti ṣetán láti gba àlàáfíà láàyè láti jogún omi láti rí i dájú pé àwọn gbé ìṣọ̀kan láti jẹ́ kí ìṣọ̀kan ó jọba nílẹ̀ Yorùbá. ṣe rí ìlú tí àbá ti mọ̀ pé tá àbá ti bọ̀ ọ̀fà gbà ìlú yóò lè lójútùú o kò sí bó ti fẹ́ parí ìjà wọn tó let them classify it. àgbàlọ́jọ́ orí àbálẹ́kọ̀ kí gbogbo Yorùbá jókòó kán classify ẹ̀ fún wọn kán kọ́ ọ̀pọ̀ sí ẹ fún gbogbo wọn láti wá. this is ẹ tó jẹ́ top post rẹ̀ ìwọ ló tẹ̀lé ranking kó kàn kó má yẹ ẹ tá a bá sọ pé lọ parí ìjà yìí sí nǹkan kan ẹ wọ fọwọ́. tá a yanjú tó ń fa awuyewuye yẹn gẹ́gẹ́. this thing will still come up. sáwọn oníwò agbègbèsẹ̀ tọrọ yóò fi ní. the so-called governors in the southwest will come together without sentiments. without sentiment I love that one. a máa lọ sínú history. You understand the most? I studied history to a certain level. I understand most of these things. Nísìnyí wọ́n ti doctor history. Histories have been doctored. Ìtumọ̀ doctor ni pé wọ́n ti pad it. wọ́n ti tọwọ́ bọ̀. Pad history. History padding. To everyone's interest. Tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ nísìnyí ó máa quote what is not. Àwọn ìwé tí ó exist ni ó lò ó exist láyé ìgbà kan. Ìwé tí àwọn military colonial masters ṣe tó yẹ kó ní purpose náà fi ṣe wọ́n ní talk about the purpose. Wọ́n talk about the after effect and wọ́n talk about not the purpose of doing it. Àmọ̀tẹ́pẹ́ for example if I'm a land grabber now ṣé o gbèsè ó lójú intention ti máa ní kí n tó lè gbalẹ̀ yín náà. Mo lè sọ pé lẹ́yìn wà bí àwọn amúgbó tí ń sùn ẹgbẹ́ tí ń fún bẹ̀ wípé so mo lẹ́tọ̀ láti jẹ́ mi ẹni láti ní pé mo fẹ́ gbà ṣùgbọ́n ṣé mo gbà lọ́nà tó yẹ kí n fi gbà. Do you have good intentions? Ṣé mi ní ulterior motive? Ìgbà tí mo gbà tán do I use for public use? So we look at the real motive táwọn ìtàn yẹn fi wà ń bẹ́ẹ̀ táwọn documents yẹn fi wà ń bẹ́ẹ̀ kò ń ṣe the consequences of those documents lámọ̀ rìfáàsì. So tá a bá yanjú ẹ̀ náà. yóò tún padà rú. Oh my God. bẹ́ẹ̀ fi iná sórí òrù ló sùn ni. Oh my. tá a bá yanjú ẹ̀ kóńkálùkù máa yẹ ẹ̀. bólúwo tí ń lò ń lọ bá aláàfin tó ń pẹ́ aláàfin tó ń pẹ́ ní ẹ̀mà tó ń pẹ́ ní gbogbo ẹ̀ ní aláàfin náà mọ̀ sọ fún un pé ó ní ọmọ Olódùmarè tó ń kọ́kọ́ dá ní ọ̀ní ó mọ̀ fi sọ pé ńgbà tó lóun bá ẹ̀ ìbẹ̀rù kó sọ̀kalẹ̀ sí ní àpò ìjàlẹ̀ ó mọ̀ sọ fún un pé ńgbà tí èmi kọ́kọ́ wá èmi tó wá bí ibi ló kọ́kọ́ wá ní àtàwùjá ọmọ. Let me tell you, classify it, call all of them and gazette it. The so-called governors. Let them come. Torí àwọn lọ́wọ́ agbára wà lọ́wọ́ báyìí ṣe they can work on ẹ wá gba àwọn àgbààgbà Yorùbá kan jókòó àwọn tí ó wà sentimental àwọn tí ó ní doctor yìí àwọn tí ó ní wà bias àwọn tí ó ní sọ̀tàn kìtàn ìtàn kìtàn olómújìyàwó olómú ọ̀tẹ̀kọ̀tẹ̀ wa. ìtàn kìtàn ní mọ́tẹ̀kọ̀tẹ̀ dání ní mú ọ̀tẹ̀kọ̀tẹ̀ dání. ẹja kí ẹni tó facilitate meeting yẹn náà which is Kẹ́sìntì Adébútú tí wọ́n pàdé ní ọ̀dọ̀ ẹ̀ tí wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí àgbà nílẹ̀ Yorùbá. ibi ọjọ́ bíi 50 ọdún bàbá. bàbá ẹ̀ ló facilitate tíjà fi parí. ṣé ó yẹ kí reality kan kó yé ọmọ Yorùbá especially àwọn kábíyèsí wa àwọn orí adé ọ̀run ìlẹ̀kẹ̀ Ifẹ̀ oní cultural headquarter Yorùbá, Ọ̀yọ́ ní military headquarter, Ìbàdàn ní political headquarter, Lagos ní commercial. Ta ló bá yín pín? Èmi mo pín màsí fún máa fún lápá ni honestly. Ibu gan kini ẹ gan ni posterity ló pín ẹ ṣe posterity. Bóyá kẹ́ ẹ tó pín ló pín mo like you say what and empirical facts ta lè jọ explain historical and empirical facts honestly so kò ní di káàdì kò ní di káàdì. Ìbàdàn ní political headquarter, Èkó ní commercial headquarter, Ọ̀yọ́ ńkọ́ military headquarter ni, Ilé-Ifẹ̀ ńkọ́ cultural headquarter ni. láyé gbà yẹn kí ni ó sì lọ ní ìsìn tá a máa sọ̀rọ̀ ètò ọrọ̀ ajé you go to Lagos. àti Fẹ́mi tẹ tí honourable speaker ṣe é fi support yín láàrẹ. mo kàn jókòó mo kàn wo kíní ẹ̀ ní pé why are we going to dissipate energy lórí nǹkan tí o àwọn nǹkan yìí opportunity ó ti make it clearer
ju bá a ṣe rò gan lọ. So there are two àwọn fact wà tó wà too evident láti doubt it. It's only a fool that without the proof ó ti wà ń bẹ̀ already. Ṣé rí ìfọwọ́sowọ́pọ̀ ló kù inú wọn dẹ̀ ti bẹ̀rẹ̀. Ṣé rí Yorùbá bí ọ̀rọ̀ ti pásítọ̀ sọ lẹ́ẹ̀kan I'm first Yorùbá first Ìbàdàn before I am Yorùbá. Ṣé mo pé first ọba àgùnyẹn o. èmi lèmi yes àìmọ́ lè identify ara èèyàn kẹ́dẹ̀ wò pé bó la ṣe jẹ́ níbo gangan là ń lọ ó ṣàkóbá fún wa. Ó yẹ kílẹ̀ Yorùbá ti ga gan bó ṣe rí àwọn tó jẹ́ bí aṣíwájú àwọn nílò ìfọwọ́sowọ́pọ̀ so that wá tá ń bọ̀ á lè lẹ́yìn látọ̀dọ̀ wọn ibi tán bá báṣẹ́ dé everybody ó tún lè gbé sókè but now tọ́lọ́run ti ṣe jẹ́ pé ní kálukú ti parí tí ò sí. wà á wọ ogun mi ó tẹ̀ mí. Yorùbá ti move forward and that's all. Honourable Speaker. ṣé eré kan wà tí wọ́n ṣe nígbà kan tí àwọn èrò pé ẹ̀fẹ̀ ni bàbá wàdà ni tó jẹ́ pé it's one of the dramas on television to project the true picture of Yorùbá land. Ó ní fíìmù àrílù tó ṣe ní Abidjan mo ti gbàgbé kìíní ẹ̀dá tó ṣe episode ẹ̀ tó pọ̀ báyìí Abidjan tó ṣe Oòduà ayé ọmọ Oòduà wọlé ẹ̀ tún ti jẹ kìíní kan ṣẹ́rí tẹ̀m̀bẹ̀lẹ̀kún pọ̀ lẹ̀ Yorùbá rìkísí pọ̀ lẹ̀ Yorùbá mo ju ọ lọ ojú mi lọ pọ̀ lẹ̀ Yorùbá àìgbà fúnra ẹni ó pọ̀ lẹ̀ Yorùbá àtàgbàmọ́lẹ̀ ó pọ̀ lẹ̀ Yorùbá. wọ́n tà fún wa ni àbí. Jerry, and that is why tó fi jẹ́ pé ibi tí rìkísí àti kẹ́mà tàgbàmọ́lẹ̀ tàbí kéèyàn má fi ọwọ́ fúnra ẹni ibi tó bá ti wà ìlọsíwájú máa ń difficult gan. And that's why pé wọ́n máa mú wọn wọ́n mọ̀ yọ bí ọmọ wọ̀ báyìí ni. Divide and rule. Divide and rule ni. Go to the history and go and look at kini even in the First Republic kẹ́ wo the kind of tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti ọ̀tẹ̀ tó ń jọba ẹ wò wá kẹ́ wo Second Republic ẹ wò wá kẹ́ wo bí deputy governor ti máa da governor ẹ wò bí governor ti máa léyé kìnnìkìnnì tó ní wọ́n mọ́jú ẹ wò bí àwọn ìlú ti ń gbógun tira wọn ẹ wo conflict tó wà láàrin ìlú ẹ̀yà kan sẹ́yà kẹ́yẹ́ ń ṣẹ̀yà dialect lásán ni o láàrin ìlú ẹ wo bí a ti sọ̀rọ̀ Ìjẹ̀bú wọ́n ti sọ̀rọ̀ Ìbàdàn bí wọ́n ti sọ̀rọ̀ Ẹlẹ́gbẹ́já we don't see anything good in each other. If you don't see anything good in each other you will what you don't appreciate will depreciate all the time. And that's the true picture of what is happening. When you put yourself too higher than who you are, when you look down on others, they about look down on others as if they are nobody because of the opportunity that you have to serve. Both in the political dispensation, in the traditional and cultural way. About the opportunity to serve and to take away with nobody, take away by grace and opportunity, they told themselves to be a mini God. They told themselves that they bawi and they take away too much power. And this power is transient. It's transient. It can fly away anytime. So with the reconciliation and the management of this I think it's good for them. These are the two major. I'm talking the high kings and what are the monarchs that can join hands with the other ones too. So you understand? Come and see. Kò sí kí a máa classify àwọn tó jura wọn lọ. Respect man beget respect o. Mo ṣe rí ni. Ṣé rí ara àwọn road tó yẹ kí àwọn gómìnà dọ̀wámbì kan mú mọ́ṣẹ́ ò ní pé kán rí pé unity wà láàrin àwọn lọ́balọ́ba. Ṣé rí bí tí constitution wa ti wọ́ díẹ̀ ní pé wọ́n fún àwọn lọ́balọ́ba ní road. Ẹ̀sẹ̀ pé kàn nìkan. Àwa wò pé kí ló fà á? It's a colonial injustice. Ṣé rí nǹkan tó ṣe pé wọ́n bá fún àwọn ẹ̀ náà dẹ̀ fẹ́ change tó láwọn náà benefit. Ó sì yẹ kán sì fún wọn ó yẹ kán ní road tó máa play ẹ wá ní kán dó sí di culture. Kíní kan láti ẹ̀ ń jẹ kágbàdo tó dé náà. Culture nìkan kan yẹ kán dó ti there are other roles tó yẹ kán wo within the purview of the constitution tó yẹ kán fún wọn. Ẹ lè gbọ́ bá sábẹ́ local government ká dẹ̀ mọ̀ expect much from them. Wọ́n ju alága council bá wò. So but níbi tí bàbá kẹsì ti bẹ̀rẹ̀ yìí tó dẹ̀rọ àbádé yìí bí ẹgbẹ́ wọn ṣe sọ àwọn south west governor náà lè come together thank God wọ́n mọ̀ ṣe meeting kán wo ọ̀nà wo ni wọ́n fi lè
wọ́n gbàgbé party affiliations wọn. no ká wo ọ̀nà wo ni a ṣe máa move south west síwájú thank God for them wọ́n ní èèyàn lókè tó jẹ́ south west tó yẹ pé wọ́n tó lè invite wọn sínú meeting ká tó ọ̀rọ̀ lọ́balọ́ba sódà kò ní sí wàhálà mọ́ ṣẹ́gẹ́tẹ̀ tá a bá ní ká fi ilẹ̀ báyìí ó tún lè tún rúgbó lọ́jọ́ iwájú but wọ́n lè wo ọ̀nà wo bó jẹ́ ṣe pé kíní yẹn le díẹ̀ ọ̀rọ̀ lọ́balọ́ba reason ni pé mo rántí pé bàbá Létolú lọ́yọ̀ wọ́n sọ̀rọ̀ kan pé wọ́n lẹ́nìkan sọ fáwọn pé bàtà wọn jẹ́ commissioner for chieftaincy matter fáìlì kan wà lọ́wọ́ láàrin àwọn mi ò ní treat fáìlì Awólọ́wọ̀ dọ́jì fáìlì Akíntọ́lá dọ́jì èmi lọ́wọ́ fẹ́ ké èmi náà gbé fáìlì. tani ọ̀wà àyànjú ẹ̀ bàtà wọn kan ti dọ́jẹ̀. so irú yẹn ó wà ń bẹ̀ ṣùgbọ́n ṣé mo pé ọpọlọ kankan ló máa ṣe gbogbo àwọn tó jẹ́ gọ́vnọ̀. but àwọn tó bá ṣe orúkọ wọn ó sì remain nínú history kí ló tẹ̀ wọ́n á sá fún láti gbé gbèsè. tó position yẹn kán dẹ́ gbèsè tiẹ̀ ṣẹ́gẹ́tẹ̀ sí tó bá ti ṣe yẹn kán sì gbèsè tẹ̀. kán gbèsè tẹ̀ kálukú mọ position wo ni àjọ fún ọ̀sìn kojú bẹ́ẹ̀ lọ. síbí kàṣà. kò sí kí wọ́n ní tí ìlú tí yóò bá ti ṣe àgbà ṣe ń gbọ́ ìlú yẹn lójútùú òkè sí ìtò. ìlú tí yóò bá ti ṣe àgbà ìlú yẹn lójútùú kì í sì tó. ìlú tágbà yàbá tún ti wá wà rúdurùdu báyìí nílùú wọn mọ̀ rí. ọ̀nà fi ní ọgbọ́n ọlọ́gbọ́n ní kì í jẹ́ ká pe àgbà wéré. because it's a conglomerate coming together wọ́n ní there is safety in the multitude of good counsel. ṣe rí solution láti sọ lónìí number one ni pé wọ́n ti ń ṣe constitutional amendment láti fún àwọn ọba ní rules wọn. that one is going on. ṣé n gbọ́ tí mo sọ fún yín then secondly náà the almighty power tán fún àwọn governors lórí àwọn lọ́balọ́ba is a kind of a dysfunctioning responsibility. Is a kind of thing to yẹ pé o negate the value of our tradition and culture, and that's why you see a lot of impunity and reckless behavioral attitude within the corridors of power to the custodian of tradition and culture. àwọn náà níwájú tí wọ́n they have their own reckless behavioral attitude. tó pé it has to be curtailed. olóòfin jẹ́ pé kò sí absolutism freedom or absolutism in expression kò sí. You must be curtailed. There must be a limitation somewhere. tó máa curtail ẹ pé ibi tágbára ẹ dérè, and that is what the constitution is there for. And that's where fún fundamental right oníbi tó dé right tí ó ń kálukú oníbi tó dé tí right ẹ bá ti kọjá ibi tó yẹ kó dé ó ti di wrongi. So let these governors come together. Let these obas also agree to come together first. àwọn kan ò ní wà like till now we are sitting down on a keg of gunpowder. Torí we have what is called fault finding and suspicion. olóńlọ láàrin àwọn lọ́balọ́ba. Fault finding and suspicion. ṣèdáwọ̀ tó bá jẹun níbi ìdí ìbàjẹ́ yẹn wọn ò ní fẹ́ kó tó láìláì. bí kẹ́ni àwọn tó mójútó disaster ni kí disaster mọ́ ṣẹlẹ̀ mọ́. àwọn dẹ̀nẹ́ wà ní ìta kí disaster mọ́ ṣẹlẹ̀ tẹ́ ti bọ́jẹ̀tì owó fún. àwọn ní disaster. ṣé wọn pa àwọn orí níbi owó tí wọ́n bẹ́jẹ̀tì. àwọn ní disaster ò ní ṣẹlẹ̀. tí wọ́n lè pé òjòkè kó máa rọ̀ kó sábà gbò nǹkan jẹ́ kí káfí rówó ná. kíjọba lè bu owó bẹ́ẹ̀. èmi minister of disaster ẹ wọ́n ní kí disaster mọ́ ṣẹlẹ̀. bóun ṣe á jẹun. bóun ti fẹ́ jẹun. wọ́n mọ̀ sọ pé ẹ̀ní rẹ́jọ́ bó la agbẹjọ́rò ó ṣe jẹun. àwọn agbẹjọ́rò tí ó sọ fún ẹ pé ẹ jẹ̀bi pátápátá o a sì lè fà á o torí ẹ jẹ̀bi pátápátá àyè wà fún wa láti fà kínní o lóòótọ́ ẹ jẹ̀bi pátápátá ẹ jọ kò jẹ̀bi pátápátá ṣùgbọ́n jẹ̀bi o ìdílé ọ̀yọ́ sọ fún ọ nù tọ́rọ fẹ́ jẹun ni. So in that vein, that's just my submission. Let them come together with all sincerity of purpose, without sentiment. Shall understand this? Even I want to get governors without sentiment. Kò ṣe pé ọba tí ẹ ló fẹ́ wá support. For example, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kò sẹ́ni tí ń bá dùn kínní kò síbi tó dé tẹ̀ fún respect. Ẹ mọ gbọ́ mi. Ebi ó bá dé ẹ fún respect tiẹ̀ ni. Olúbàdàn ṣe ọba kan tẹ̀yàn kan máa fojú tẹ nǹkan kan wọ́n sì bá yàn yá sí kinní kan gómìnà kan tó sì bá kan yájú sígbà kan òǹkàlùkù ṣe tiẹ̀ ń tiẹ̀ ni títí tó fi lọ. àgbọ̀yé bàbá. òǹkàlùkù jókòó láàyè ẹ̀ ní òde pọ́pọ́ yẹn máa já ìwọ náà jókòó ní. ìwọ náà jókòó sí Agodi
wo